lórí ọ̀rọ̀ Salo àwọn olólùfẹ́ mi kan ló pè mí ṣàkíyèsí pé adé mo ní sàmà wọ́n ní ṣé mi gbọ́ pé àwọn kan lọ yin tàtàtà fún Salo ní kí ló tí mi sọ̀rọ̀ ń pẹ́ èmi ò mo ní èmi to be sincere mo gbọ́ rẹ̀ fẹ́rẹ́ ní ó dà pé ìkan náà ọ̀gá mi ṣé Mr. Lẹ́yẹlé sọ̀rọ̀ ń pa yẹn sá ó dà pé Mr. Lẹ́yẹlé sọ̀rọ̀ ń pa ẹ̀ ó dà pé wọ́n sọ̀rọ̀ ń pa ẹ̀ àbí mo sàn pé mo gbọ́ mi kan pé wọ́n yin tàtàtà fún Salo èmi rò pé malọtì ni ọ èmi rò pé wọ́n tẹ̀ mí ṣeré ni so bàtẹ́ni yẹn tí yọtí àti tóyìn àìmàkú àti àǹtífẹ́tà náà sọ̀rọ̀ ń pẹ̀ mo kàn wo fídíò yẹn fírí ni mi fi gbogbo ara gbọ́ fídíò yẹn lọ títí mi kọ́ bí ara sí until alẹ́ àná tí kan náà olólùfẹ́ mi wá pè mí ṣàkíyèsí pé kí máa ṣeré ọ̀rọ̀ Salo máa kí ṣeré fún ni ṣé wọ́n ti wá láwọn ènìyàn mú wọn ni wọ́n rí wọn mú kí ló ṣẹlẹ̀ àwa ni wọ́n sọ pé according to him pé àwọn ènìyàn wọ́n gun báìkì wá ni pé wọ́n jẹ̀ ló wọ́n da àwọn bójú mo ní wọ́n ní wọ́n yìn lẹ́sẹ̀ gan pẹ́sẹ̀ yẹn pé wọ́n bà ẹsẹ̀ yẹn jẹ́ gidi wọ́n yà pé wọ́n ní ẹ̀ta mẹ́rin ni wọ́n kó jáde bẹ̀ mo ní lórílẹ̀‐èdè wa yìí náà kí lè ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀ up to now ìlú tí mo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ṣùgbọ́n à ń bi àwọn ọlọ́pàá kí wọ́n jọ kán bá wa ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kán bá wa ṣiṣẹ́ wọn bí iṣẹ́ lórí ọ̀rọ̀ Salo ẹjọ́ àwọn olóṣè oríṣẹ́ ẹbí yẹn àwọn olóṣè oríṣẹ́ ẹbí yẹn then mo máa fẹ́ fi àsìkò yìí bẹ̀ ìjọba àpapọ̀ àwa náà tó ní CCTV lórílẹ̀‐èdè wa ní street ó yẹ ká ti ní street CCTV a tó ní lórílẹ̀‐èdè wa ara nǹkan tó yẹ kó ètè bá ran ètò ààbò wa lọ́wọ́ nìyẹn irú báwọn yẹn ṣe wá ń jọ yẹn ká ní CCTV wà ní street gbogbo bọ́ ṣe wá àwọn máa capture wọn bọ́ ṣe lọ́wọ́ máa capture wọn tí wọ́n wọ̀ máa gbé wọn àwọn orílẹ̀-èdè kan àgbẹ̀pọ̀ ọlọ́pàá òkè léyàn kiri ó lè máa sùn lọ́wọ́ kà máa jẹ́ yẹn pẹ́pẹ́pẹ́pẹ́ you are under arrest pé wọ́n ti fi CCTV monitor ibi tó ti jáde ibi tó wọ̀ so a tó ní lórílẹ̀-èdè wa a tó ní ayé tó kọjá káwọn ọlọ́pàá máa wọnú gbókiri mọ́ ọ̀ká máa kó innocent ká máa nàyàn pé ọ̀yà jẹ́wọ́ ayé tó advance kọjá level yẹn ìjọba ẹ̀yin governors kọ̀ọ̀kan ẹ try láti install CCTV sí state yín ẹ̀yin local government chairman ẹ try láti install sí local government yín ẹ̀yin senators ẹ̀yin rep wa nítorí ẹ̀kẹ́ fún constituency allowances wa ṣe nìyẹn ẹ̀yin senators wa owó constituency allowance tẹ́ ẹ gbà ó yẹ kẹ́bi install CCTV sí community náà á lè rìn ètò ààbò lọ́wọ́ ẹ gbọ́ pé àwọn ọlọ́pàá máa fi ọdún mẹ́wàá ṣe investigation lórí ìṣẹ̀lẹ̀ kan tó yẹ pọ̀npọ́n ní wà ní lójú tó yẹn kò ní lè sí rẹ̀ mọ́ Nàìjíríà náà ti advance kọjá gbogbo wọ́rọ̀wọ́rọ̀ iná ọdún mélòó àmọ̀ pẹ́pẹ́ fi wájà àwọn tó dáwọn bó tó wá ṣiṣẹ́ ìfún Salo báyìí ọdún mélòó torí ètò àgbẹ̀rìn gan àti ìyànjú ẹ̀tàn tí mo bá dáhùn bá pò so ìjọba ìjọ ara nǹkan tó yẹ kó wà lórílẹ̀-èdè wa ní tó yẹ kó máa yẹ kó ẹgbẹ́ at least àtúnrà orílẹ̀-èdè wa lọ́wọ́ please ẹgbẹ́gbẹ́sẹ̀ ẹ̀yin state governors ẹ má dáadáa federal government nìkan ẹ̀yin senators ẹ̀yin rep ẹ má fi dáadáa wọn state governors nìkan ẹ ṣe sí constituency kódà ẹ̀yin commissioners náà ìlú tó ti wá tó ti bí ó lè ṣe ẹ̀yin ministers ìlú tí wọ́n ti bí ìtẹ́jú pé ẹ lè ṣe èlò CCTV pàdé láìpàdé ẹ̀kọ́ wọn èlò ni wọ́n install CCTV camera wọn installation ẹ̀ wọn kò wọ́n so ẹ̀jẹ̀ gbégbèsè lórí ẹ̀ ìjọba wa gbégbèsè lórí ẹ̀ ìlú gan lè ṣe tẹ́bàdé àwọn olówó tó lówó ní ìlú kọ̀ọ̀kan ẹ lè gádà ẹ̀yin social clubs ẹ lè kó ẹjọ́ kẹ́ ṣe kẹ́ sponsor ẹ̀ kí wọ́n kì í san subscription fún pé bí àwọn subscription tó ṣù bí iná rárá ẹ lè ṣe sí àdúgbò kọ̀ọ̀kan ẹ̀yin clubs ní àdúgbò kọ̀ọ̀kan ẹ lè install CCTV sí àdúgbò yín a lè dẹ́kun ìwà ìbàjẹ́ láwùjọ wa àwọn táwọn advanced countries ń ṣe ní ẹ̀ta fi pé paradise níbẹ̀ ọlọ́run àbára dọ́là Salo ọlọ́run àbára dọ́lẹ̀ àwọn tó tẹ̀ ń ṣiṣẹ́ bí yẹn ọlọ́run àfojú wọn léde àṣírí wọn á tú lágbára ọlọ́run ọba Adéwálé lórúkọ mi ẹ bá mi share fídíò ẹ má dẹ̀ bọ̀ láti subscribe sí YouTube channel mi Adéwálé TV ire ó dàbọ̀.